arábìnrin kan tó ń jẹ́ Modúpẹ́ọlá ló mà ti sọ̀rọ̀ sókè pé ọba Ẹlẹ́gùṣì tó tán o láti mú Liam wá sáàfin bó bá ṣe pé òun ló bí Liam tòótọ́ pàápàá bó ṣe jẹ́ pé wọ́n ní kábíyèsí ò lárólé kódà kábíyèsí kájú ẹ̀ láti fẹ́ Wùnmí ìyàwó Mohbad tí ò sì sí ẹni tí ó bí wọ́n ní ọba náà ni wọ́n fi ń rẹ́ni jẹ ìpè bó bá jẹ́ pé tòótọ́ ni pé kábíyèsí nìkan ṣe pọ̀ pẹ̀lú Wùnmí ipò tó tán láti mú wá sáàfin tàbí kó fẹ́ bó bá fẹ́ kò séhun tẹ́nikẹ́ni máa ṣe òun ní àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí ń sọ Modúpẹ́ọlá arábìnrin yìí fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tó ń ké tantan tí wọ́n ń ké gbàǹjarè tí wọ́n ń lọ gbogbo ẹ̀ mọ́ kábíyèsí lọ́rùn pé kábíyèsí ni bàbá Liam pé kí wọ́n ronú gidi o kí wọ́n má lọ ọ̀rọ̀ tí kìí ṣe ti kábíyèsí mọ́ ọ lọ́rùn. nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó lórí ọ̀rọ̀ yìí o kí ni àwọn àrídájú tí arábìnrin Modúpẹ́ọlá yìí rí àbí tó mẹ́nubà tó fi sọ àwọn nǹkan tó sọ yìí ṣe mọ̀ pé Bukky Jesse la ṣíwájú nínú àwọn tó ń jà fún justice for Mohbad tí ó sì ti mẹ́nubà bí kábíyèsí ṣe ní nǹkan ṣe pẹ̀lú Liam bó tiẹ̀ jẹ́ pé kábíyèsí ti fohùn ránṣẹ́ ńgbà kan wọ́n ti ké ń gbàjarè pé àwọn ò mọ nǹkan kan o àwọn ò mọ nǹkan kan nípa Liam àbí ìyàwó Mohbad o ẹ gbọ́ ohun tí arábìnrin Modúpẹ́ yìí sọ nínú fọ́nrán yìí bó ṣe gbè lẹ́yìn kábíyèsí Ẹlẹ́gùṣì pẹ̀lú àlàyé inú ẹ̀ gbọ́. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. ẹ jẹ́ kí n sọ fún yín tí Ẹlẹ́gùṣì bá fẹ́ Wùnmí nígbà tí Wùnmí wà lé Mohbad tó bá fún Wùnmí lóyún wàláì Ẹlẹ́gùṣì á gbà lọ́wọ́ Mohbad kò sí nǹkan tẹ́nibọ́dì máa sọ ẹ mọ èjì Ẹlẹ́gùṣì ni kò sí nǹkan tó ń fọba ṣe wọ́n fi ń rẹ̀yàn jẹ ni ìrọ́bà kò jẹ́ kí ń mẹ̀jẹ̀ àṣẹ lọ́ba ń pa tọ́ba bá náà ń fẹ́ Wùnmí lẹ́nìí á fẹ́ kò sí nǹkan tẹ́nibọ́dì lè ṣe sí ó fẹ́ yàwó lẹ́sẹ̀kì náà kò sí nǹkan tí ṣẹ́ẹ̀kì ṣe sí. So what are we talking about? ṣe fi pé Ẹlẹ́gùṣì tí ò bí ọmọkùnrin kankan á wá bí ẹyọ kan síta á jẹ́ kẹ́ máa gbé ṣégbè bẹ́ẹ̀ ṣe gbé jépè. ẹ rò pé Ẹlẹ́gùṣì á bí ọmọ ẹyọ kan ṣoṣo síta? Please ẹ̀yin tẹ́ máa ń kọ̀ tí ẹ bá mi kọ̀ tí bí o ẹ jẹ́ káwọn èèyàn dáhùn question yẹn o. Ẹlẹ́gùṣì ò ní ọmọ ọkùnrin lágbára o kì í ṣe kéré ní o bò ní ò já sí pẹ̀lú ohun tí arábìnrin Modúpẹ́ọlá yìí. àròlé Ẹlẹ́gùṣì á wá bí ẹyọ kan sí ìta á wá dákẹ́ wàláhì láti mú Wùnmí wọlé barista náà máa kọ fún yín bó jẹ́ bàbá ẹ lò mí lókù o wọn akéyàn ìyẹn wà dákẹ́ ẹ má pariwo ẹ má dákẹ́ ni this by moonlight lẹ máa sọ ẹ ti èlẹ ti máa lọ sọ ẹ ti dákẹ́ Ẹlẹ́gùṣì ò ní filẹ̀ fún yín èyàn bí ọkùnrin ó dẹ̀ wà lórí àpélé ẹ mọ nǹkan tó mì ní ẹ mọ nǹkan tó mì ní kéèyàn má ní ọmọkùnrin kó dẹ̀ jẹ́ ọba ẹ mọ̀ pé tó bá ń jí lóru gbà mí á máa jẹ́ ẹ̀dùnnú fún á máa dùn nínú á máa dùn lọ́kàn ẹ mọ̀ pé á máa pálẹ́kún ẹ wá rò pé wá bí ẹyọ kan síta wàláì with pride ló máa fi mú wọlé ọ̀nìgan tó bí obìnrin síta ó mú wọlé ká tó má wàá sọ ẹni tó ẹ wá ní ó bí ọkùnrin imagine kò ní ọkùnrin kankan ó bí obìnrin bíi mẹ́ta àbí mẹ́rin Michael èèyàn ò ní ọkùnrin ọmọ kan ṣoṣo ó wá bí obìnrin mẹ́ta àbí mẹ́rin ó dẹ̀ wà lórí oyè ọba á wá rí pòun lọ́mọkùnrin kan ta kò ní lọ fà báyìí bí handbag kó mú wọlé èmi gan àsìn lọ èmi Modúpẹ́ọlá màá sin Ẹlẹ́gùṣì débẹ̀ èmi gan àsìn lọ the same Ẹlẹ́gùṣì that marry second wife that cannot stay in palace wàhálà náà kóra wọn sí kò bá stay in palace kò bá stay ní ibì kan ó ṣàfẹ́ ó dẹ̀ gbé bọ́ta òfin pamọ́ wọ́n tún ya fọ́tò wọ́n ṣe wedding anniversary ibi tó bá wù ló lè fẹ́ sí. pẹ̀lú ohun tí arábìnrin olórí burúkú ọkùnrin náà ló fẹ́yàwó méjì sínú inú ilé kan torí ìjà máa pọ̀ wàhálà máa pọ̀ ṣé kí ti wà láàfin second wife kó wà níbi tó bá yẹ kó wà kóun náà ní kọ́tà sí tiẹ̀
so ìyẹn ò ṣe big deal. pátákùrú ẹ̀ wá ṣèbí lẹ́yìn ọmọ haúsá tó fẹ́ ṣẹ́kù tún ti fẹ́ kẹta. abẹ́rò pé Elégùṣì sọ àwọn oníṣẹ́ bíríkìlà bàbá bílíkì bíríkìlà tó máa fẹ́yàwó méjì sínú face me and face you. Elégùṣì ó ṣe bẹ́ẹ̀ ó tó tán tó bá fẹ́yàwó méjì mẹ́ta. ẹ jẹ́ máa wà jẹ́ ká gẹ̀ẹ́tì ẹ̀ rọ́ǹgì. èèyàn ní ọmọ ẹ á wá bímọ ọkùnrin kan ṣoṣo kò wá ní mú wọlé. Sister Mary Ọlọ́run ṣeun mà báyìí lè ṣe ń sọ̀rọ̀ báyìí báyìí lè ṣe ń sọ̀rọ̀ yìí ẹni tí ò láròólé kábíyèsí ẹ má bínú omi ò fi yọ yín o Ọlọ́run á ṣe tó máa bá yín kalẹ̀ bọ́dẹ̀ ṣe ń fi ròyìn nímú yìí Ọlọ́run á wo ọlá wákàtí yẹn á wo ọlá àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ èní ọba Elégùṣì ọba Saheed Elégùṣì Ọlọ́run á wo ọlá bí wọ́n ṣe ń pe Liam mọ́ yín á ti ara bẹ̀ á fún yín ní ọmọ ọkùnrin ní agbára Ọlọ́run á ti ara bí wọ́n ṣe ń yọ̀ yìí torí ẹ̀ ń yọ ọba Elégùṣì ni nǹkan tó dùn lọ́kàn òun lẹ fi ń fi ṣe yẹ̀yẹ́ ṣe rò pé tó bá jẹ́ tiẹ̀ kò ní gbà á máa sọ́lọ́pọ̀ ẹ̀gbọ́n pé I wish is mine kẹwàá wò bóyá wọn àgbà àbí kò ní gbà bọ́lá àwa wo wákàtí ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ yìí lágbára o kì í ṣe kéré ní o bò ní òjà sí pẹ̀lú ohun tí arábìnrin Modúpẹ́ Ọlá yìí àwọn tó mú ayé dúró tí wọn ò jẹ́ kọ́run wọlẹ̀ á wá ṣe ọmọ ọkùnrin alálùbáríkà fún ọba Elégùṣì. ẹ jẹ́ ká lọ jókòó ẹ jẹ́ ká lọ mú mi ṣé òjò sí wà lórí Facebook mo analyse ẹ̀ so ṣé analysis nìyẹn ṣó bàjẹ́ tó yẹn ni as e dey pain dem e dey sweet us as e dey pain dem ọmọ yìí dey sweet us as e dey pain dem mi ní bí ọmọkùnrin màá wá ná ọmọkùnrin kan ìwá ni mo lọ gbóyún ẹ̀ wá láti tà ní wàhálà ojoojúmọ́ ni màá máa ya fọ́tò ẹ̀ sórí Facebook fún yín pé kẹ́ ẹ wò ó tó bá jọ́ máa lè níbìkan ọmọ ọkọ níbòmí ẹ̀ serious Elégùṣì afọmọkàn ọkùnrin kan ṣoṣo tó bá bí àfilẹ̀ wàhálà gallantly ló máa mú. Gallantly ló máa mú ẹ jẹ́ ká máa rò kọ́ká tó sọ. nínú Bukky Jesse tí ó ń gbìyànjú àti wá justice fún Mohbad tó sì ti ń mú àwọn kòmóòkun ọ̀rọ̀ kan jáde lórí ọ̀rọ̀ ọmọ Mohbad tí wọ́n ń pè ní Liam àti bó ṣe níṣe pẹ̀lú Wùnmí ìyàwó olóògbé Mohbad àti arábìnrin tẹ́ ẹ wò tán nínú fọ́nrán yìí tó ń sọ bó ṣe jẹ́ pé kábíyèsí ò lè ní àrólé níta kó sì máa jẹ́ kí àbùkù máa ta bá ọmọkùnrin náà wípé kábíyèsí nílò àrólé kí ló wá dé tí kábíyèsí máa jẹ́ kí àrólé ẹ̀ wà ń ta àbí ọmọkùnrin tó nílò kó wà ń ta kí gbogbo wàhálà yìí kó sì máa ṣẹlẹ̀ wípé bó bá ṣe pé kábíyèsí tòótọ́ ló lọ́mọ kábíyèsí yóò ti mọ́mọ wọlé. Nínú Bukky Jesse àti arábìnrin tẹ́ wò tán nù fọ́nrán yìí èwo nù wọn lẹ gbé sàdánkátà fún lórí ọ̀rọ̀ tó ń lọ nípa Mohbad Liam Wùnmí àti kábíyèsí èwo ni ẹ gbàgbọ́ nínú àwọn méjèèjì àti pé kí ló dé tẹ́ ẹ fi gbà wọ́n gbọ́ èyí tẹ́ ẹ bá gbàgbọ́ nínú àwọn méjèèjì ẹ sọ ìdí pàtàkì tẹ́ ẹ ṣe gbà á gbọ́ nítorí ọ̀rọ̀ yìí ṣe ń lọ fà ó àti ìmọ̀bi tí ó já sí irú àwọn ọ̀rọ̀ yìí sì lè kó bá ọmọ Mohbad tí wọ́n ń pè ní Liam yìí lọ́jọ́ iwájú ṣe mọ̀ pé ẹ̀rọ ayélujára kì í gbàgbé ọ̀rọ̀ bọ̀rọ̀ ohun tó bá ti sọ lórí ẹ̀ wọ́n bá ti tẹ̀ sórí ẹ̀ yóò tọ́jú ẹ̀ dọjọ́ iwájú ẹ drop comment yìí remember to like share and follow us thanks for watching.